Ẹ̀ka lẹ́nu gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò níbi tí a ti mọ ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn fúnra wa, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So lágbẹ́ Ọlọ́run bá a mọ̀ ọmọ ní kánmọ́kánmọ́ adẹ́sìmọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Fún àǹfààní àwa tí a ń bá wa ká lọ, ẹ rí ipe adé orí ẹ̀kọ́ Matrices lọ́sẹ̀ tó kọjá. Ọ̀jọ̀gbọ́n ń ṣàgbéyẹ̀wò tí a ń pè ní kíni o inverse àti adjoint matrix kan. A ṣàlàyé fún wa pé tá a bá ní square matrix wọ́n ní àǹfààní tọ́pọ̀ jaburata o. So nínú àǹfààní àwọn square matrix náà ni pé kíni o a lè mọ wá determinant wọn. Ọ̀dẹ̀ ṣàlàyé pé tá a bá ní determinant matrix kan, òun náà ni nọ́mbà kan gbòógì tá a lè mọ fayọ látara square matrix o. Ẹ̀ǹkẹ́ a lè rí determinant 2/2, a lè rí determinant 3/3, a lè rí determinant 4/4 àti ìbáǹbáǹbáǹ wá. So a tún wá lè mọ wá adjoint matrix bákan náà. Tá a bá gbàgbé ẹ̀rí pa sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé tá a bá ní adjoint matrix A, eléyìí tá a máa ń kọ pẹ̀lú kíni o adj A, òun náà ní kíni o, òun náà ní C transpose tí sí ó mọ jẹ́ matrix cofactor. A ní tá a bá ní bóyá determinant gẹ́gẹ́ bí àpèjúwe báyìí tí bá ní 1 2 3 4 5 6 7 8 9, ẹ rí àwọn ẹlímẹ́ǹtì kọ̀ọ̀kan yìí 1 ní o 2 ní o 3 ní o, gbogbo wọn báwọn gbogbo wọn ni a ní tí a ń pè ní cofactor wọn. Cofactor ni minor àti sign tí ń bẹ lórí wọn. So tí bá a máa mọ minor element kan pẹ̀lú bá a máa clear row rẹ̀ àti column tó wà. So tí bá fẹ́ mọ minor wọn yìí, òun náà ni pé kíni o máa pa row rẹ̀ máa dẹ̀ sì máa pa column rẹ̀. In tó kù yẹn máa wá determinant. Ẹ rí pé tí mo ní bíbá yìí ń ṣe òun náà ni 5 6 8 9. Ẹ̀yin tí ń bá wá ní determinant yẹn òun náà ní kíni o minor yẹn. Ẹ wá rí sign tí ń bẹ lórí rẹ̀. A ní tóyìnbó bá dìde yóò sùn sága. Òun náà ni àwọn sign tí ń bẹ lórí rẹ̀. Bá ní sin bá ní plus minus plus. So sign yẹn àti àwọn minor yẹn àwọn ni cofactor. So matrix tó wá kó àwọn cofactor yìí sínú tí a mọ̀ sí minor àti sign tó wà lórí wọn yẹn o là ń pè ní kíni o là ń pè ní cofactor, là ń pè ní matrix of the cofactor. Tá bá wá transpose rẹ̀ a máa ní adjoint matrix yẹn o. Ẹ wá rí inverse bákan náà wẹ̀, òun náà ni adjoint matrix kan over determinant rẹ̀. Tẹ́ bá divide adjoint pẹ̀lú determinant rẹ̀, so aláma ní tí a ń pè ní inverse. So ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú lórí frame tó kàn, wọ́n fẹ́ fi ṣàlàyé fún wa ipe ọ̀nà tó yá ó wà tá a fi lè mọ wá inverse 2/2. Kápẹ́ bá ní irú matrix báyìí tàbí bá ní 1 2 3 4, ẹ jẹ́ n kọ́ bí matrix. Kápẹ́ èmi tó bá jẹ́ 1 2 3 4, mo á fẹ́ wá tó jẹ́ kí ni mo fẹ́ wá inverse matrix yìí. Mo ti mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀nà tí mo lè lò òun náà ni kí n wá adjoint rẹ̀, kí n wá divide ẹ̀ pẹ̀lú determinant rẹ̀. Ṣùgbọ́n tí bá fẹ́ dára mi láàmú lọ́nà tó yá kánmọ́kánmọ́ tí mo lè mọ́ gbà wá inverse 2/2, òun náà ni pé máa kọ́ sọ pé kí ni 1 over determinant rẹ̀. So tí yé mi bá wọn. Ṣe àìpé determinant eléyìí náà ni pé kí ni element tó wà ní first diagonal product wọn 4 times 1 4 minus element tó wà ní second diagonal 6. So tí yé bá wọn. Màmá járọ àwọn element tó wà ní first diagonal yìí. Ṣe àìpé 1 lọ́wọ́ bíbá yìí tẹ́lẹ̀ màá sọ ọ́ di 4. So eléyìí ó jẹ́ 1. Màmá fi minus 1 màá fi máa multiply àwọn tó wà ní second diagonal yóò jẹ́ -2 -3. So ajá sí pé inverse matrix yìí tí màá ṣẹ̀fẹ̀ mọ́ lo àwọn ọ̀nà tó gùn yẹn yóò mọ̀ fún mi ní kíni o 1 over -2 4 -2 -3 1. Mo bí agbọ́ àlàyé yẹn yékéyéké, mo bá gbá àlàyé yẹn yékéyéké. Bóòní kágbé wọn fún wa nírò eléyìí kan tún wá fẹ́ ká find inverse 5 6 2 3. Ìbùkátà láti dára mi láàmú. Inverse yẹn mọ̀ jẹ́ kí ni 1 over determinant wọn. Kí dẹ̀ ni determinant? Product element tó wà ní first diagonal 5 times 3 15 minus
element tó wà ní second diagonal tí ń ṣe 12 màmá ajárọ àwọn element tó wà ní first diagonal yìí ẹ gbé 5 ló wà ní row 1 column 1 tẹ́lẹ̀ màá gbé wá sí row 2 column 2 ilé ó jẹ́ 3 màá multiply -1 pẹ̀lú àwọn ilé -2 -6 so ti ajá sí bí ọmọ fún mi ní 1/3 3 -6 -2 5 jẹ́ tí lẹ́yìn bá yé wa tá dẹ̀ mọ ọ̀nà tó yá kánmọ́kánmọ́ tá lè mọ gbà máa ṣe ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ ṣàlàyé system of linear equation so ẹ rí i pé nígbà tá a ṣe determinant náà nínú ẹ̀kọ́ ilé tó kọjá ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé a lè ṣe kí ni a lè mọ lo àwọn ọgbọ́n tó dópin tí ó wà nínú determinant láti fi mọ ṣe kí ni o láti fi mọ find the inverse pa ṣàlàyé Cramer's rule ń bẹ àbí so ọ̀nà mìíràn ni pé a lè sún kí ni a lè mọ lo àwọn àǹfààní inverse yẹn náà láti fi mọ find the kí ni o láti mọ find the inverse gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní system of linear equation a1x plus b1y plus c1z is equal to d1 a2s plus b2y plus c2z is equal to d2 a3s plus b3y plus c3z is equal to d3. kápẹ́ mo ní equation yìí ẹ pé mo lè tú equation yìí kọ báyà pẹ̀lú kí ni a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 then eléyìí nǹkan x y z ẹ pé tẹ́ bá ṣe kí ni o tẹ́ bá multiply matrix yìí papọ̀ mọ́ matrix eléyìí papọ̀ mọ́ matrix yìí padà yóò mọ̀ fún alélé yìí zero ni o mo ti mọ̀ gbé matrix yìí tẹ́lẹ̀ 3/3 ni o eléyìí nǹkan kí ni matrix eléyìí 3/1 ẹ pé ọmọ fún mi ní matrix 3/1 eléyìí ni ó mọ̀ fún wa ṣàgbé eléyìí ọmọ jẹ́ kí ni a1 times x yóò jẹ́ a1x plus b1y plus c1z ajá sí pé eléyìí ta ní tẹ́lẹ̀ yìí òun náà lọ da arákùnrin yìí mo bó yí wa bá ń sọ yóò máa jẹ́ ìsìnkọ́ tó d1 d2 d3 ajá sí pé kápẹ́ ń bá sọ pé matrix yìí kọ́ mọ jẹ́ matrix a torí mo ti mọ̀ pé mo lè mọ kọ matrix mi pẹ̀lú upper case letter tàbí kí n sọ pé bold upper case letter báyìí tí mo wá pé léyìí bóyá bí x tẹ́lẹ̀ wá jẹ́ b ẹ rí pé ta bùkátà nísìnyí pé mo fẹ́ mọ x mo fẹ́ mọ y mo dẹ̀ sì fẹ́ ṣe kí ni o mo fẹ́ mọ x kápẹ́ bá wọ́nà tí mo lè mọ gbà gbé matrix a yìí kúrò sẹ́yìn pọ́nà wà tí mo lè mọ gbà gbé kó mo lè sọ di identity náà mo dẹ̀ ṣàlàyé fún wa lọ́sẹ̀ tó kọjá ipe tá bá ní matrix kan tá bá multiply rẹ̀ pẹ̀lú kí ni o inverse yẹn yóò mọ̀ fún wa ní identity padà tẹ́ bá ní matrix a tẹ́ wá multiply rẹ̀ pẹ̀lú identity rẹ̀ bóyá lápá tún àbí lápá sìn yóò mọ̀ fún wa ní i ẹgbẹ́ náà bá òfin kí ni o inverse mọ́ ẹ má gbàgbé òfin inverse wọn náà ní pé kápẹ́ bá ní element méjì báyìí àbí ká pé mẹ́ta báyìí nínú sẹ́ẹ̀tì kan mo mọ̀ pé tí n bá operate a mi pẹ̀lú kí ni o element kan tá a mọ̀ sí e yìí bóyá lápá tún ni àbí lápá sí yóò mọ̀ fún mi ní a padà tí a yìí jẹ́ kí ni o identity element ìgbà tí e mi ti jẹ́ identity element òun náà ni pé tí n bá tún wà ní element mìíràn ká pé a inverse tí n bá operate ẹ̀ pẹ̀ mọ́ a bóyá lápá tún àbí lápá sìn so ti yé báwọn tí wọ́n fún mi ní identity padà ajá sí pé eléyìí o a máa pè ní kí ni inverse òun náà ni pé kí lẹ́ mọ̀ operate pọ̀ mọ́ element kan tí ó mọ̀ fún yín ní identity padà lóhùn ní inverse mo bá gbọ́ àlàyé yẹn yékéyéké báwọn mo lè sọ fún wa pé identity element ní under multiplication òun náà ní kí ni identity matrix ni o ajá sí pé tí n bá fẹ́ sọ eléyìí di identity báyìí ṣe pé tí mo lè ṣe náà ni pé kí ni o kí multiply wọn pẹ̀lú identity kí multiply wọn pẹ̀lú inverse kápẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú inverse báyìí ajá sí pé lè jẹ́ kí ni o a inverse a àbí ní tí bá dẹ̀ ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe kí ni o mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé mo dẹ̀ ti mọ̀ pé kí ni o a inverse a ó mọ̀ fún wa pẹ̀lú òfin tá a ṣàlàyé pé ó mọ̀ fún wa ní ix is equal to what a inverse b ẹ mọ́ gbàgbé tẹ́ bá multiply identity matrix pẹ̀lú matrix kan padà kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní matrix yẹn ajá sí pé lè ọmọ jẹ́ x a inverse b mo bóyá mo dẹ̀ tí mo px mi ní kí ni o x y z ajá sí pé tí n bá find the inverse matrix tí wọ́n fún wa tí mo fàyọ láti bí equation yẹn tí bá multiply ẹ̀pọ̀ pẹ̀lú b tó wà lápá kejì yóò mọ̀ fún mi ní kí ni o yóò ìmọ̀ rí x y àti z mi yọ
ẹ jẹ́ wá fún alápẹ̀rẹ̀ kan ẹ jẹ́ kọ́kọ́ fún wa ní eléyìí tó jẹ́ 2 by 2 tó rà ti mọ̀ ọ̀nà tó yá kánmọ́kánmọ́ wà tá a fi lè mọ́ gbà wá inverse 2 by 2 lẹ́yìn rẹ̀ náà wá ṣe kíni o a ṣàlàyé rẹ̀ pẹ̀lú eléyìí tó jẹ́ 3 by 3 ó yá ẹ wo ẹwà pẹ̀rẹ̀ eléyìí o ká pé mo ní x plus y is equal to 5 x minus y is equal to 1 tá a bá fẹ́ lo àwọn báyà bí elimination method àbí substitution method tá a ti mọ̀ ẹ rí pé tí mo lè gbà tí mo lè fi ṣe léyìí òun náà ni pé mo lè lo matrix inversion òun náà ni pé ẹ jẹ́ kọ́kọ́ pé léyìí matrix náà yóò mọ̀ jẹ́ kí ni o coefficient wọn ní mọ̀ọ́kọ̀ 1 kí ni coefficient léyìí náà 1 minus 1 ó yá xy ní ó wá jẹ́ nígbà yẹ pé variable méjì mo ní is equal to what 5 1 so tí ajá sí pé n tí ọmọ dà gẹ́gẹ́ bí èmi ní bíbáyìí òun náà ni 1 minus 1 so tí bá so eléyìí yóò mọ dọ́gba pẹ̀lú x mi ní kíni o xy àbí so tí b mi ọmọ jẹ́ 5 1 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé àti asọ́ lókè pé xy yóò mọ jẹ́ kíni o a inverse b ajá sí pé x mi tó jẹ́ xyz ní ìsìn inverse dàdàngọ́ mi mo dẹ̀ ti mọ̀ pé 2 by 2 ní ṣe pé first yóò mọ jẹ́ 1 over determinant rẹ̀ kí dẹ̀ ni determinant rẹ̀ 1 times minus 1 minus 1 minus 1 times 1 àbí màmá ajáró element tó wà ní first diagonal minus 1 màmá multiply àwọn tó wà ní second diagonal pẹ̀lú kíni o so pẹ̀lú negative 1 bí mo jẹ́ minus 1 so ti ẹ̀dẹ̀ mọ́ gbàgbé bí èmi 5 1 so ti ajá sí pé tí n bá ṣe léyìí síwájú sí ní ìsìn bí mo jẹ́ kíni o 1 divided by minus 2 so ti ilé ọmọ jẹ́ kíni minus 1 minus 1 minus 1 1 5 1 ó yẹ jẹ́ multiply wọn pẹ̀lú matrix o pẹ̀lú multiplication yóò mọ jẹ́ kíni matrix yìí pẹ̀lú ilé minus 1 times 5 minus 5 minus 1 times minus 1 minus 1 times 1 minus 1 ilé náà jẹ́ kíni minus 1 times 5 minus 5 1 times 1 yóò mọ jẹ́ plus 1 I just pay mama ní 1 over minus 2 minus 6 minus 4 so ti yẹ bá ẹgbẹ́ tá a bá túlẹ̀ pé scalar multiplication lè mo lè fún ọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò mọ jẹ́ kíni o minus 6 over minus 2 àbí minus 4 divided by minus 2 ilé ìjọba fún mi kíni o 3 2 ajá sí pé xy mi òun ni 3 2 so x mi ọmọ jẹ́ 3 y mi ọmọ jẹ́ 2 so ti yẹ ṣe pé kódà gan bá elimination method yín àbí substitution method lẹ́fẹ́ lò tẹ́lẹ̀ nǹkan kan náà ni ó fún wa tó ẹgbẹ́ bá fẹ́ lo elimination method coefficient tí wọ́n ti papọ̀ x minus x ó jẹ́ òdo ajá sí pé ọmọ jẹ́ y minus minus yóò jẹ́ 2y is equal to 6 eléyìí tó ń túmọ̀ sí pé kí ni o y mi jẹ́ 6 over 2 tí a mọ̀ sí 3 mo bá gbálá ẹyẹ bákan náà wọ́n ìgbà tí mo ti mọ̀ pé y mi jẹ́ 3 put y is equal to 3 bóyá equation 1 àbí equation 2 x plus y jẹ́ 5 àbí mo dẹ̀ ti mọ̀ pé y mi jẹ́ 3 ajá sí pé màá ní x plus 3 is equal to 5 eléyìí tí ó mọ̀ jẹ́ kí ni o 5 minus 3 tó jẹ́ 2 ẹ̀ pé kankan náà ìgbà tá a ti wá rí pé kankan náà la máa get tá a bá lo bóyá matrix inversion tàbí tá a ti mọ̀ tẹ́lẹ̀ láti mọ̀ lò yẹn tá a bá lò tá a ti mọ̀ pé kankan náà la máa get yẹn ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ eléyìí tó jẹ́ oní 3 by 3 o ẹ jẹ́ fún wa lápẹẹrẹ oní 3 by 3 o example ẹ wo àpẹẹrẹ tọ́jọ́ gbọ́n mú wá nínú ìwé wọn ajá sí pé tó bá jẹ́ 3 by 3 ṣe pé màá ṣe lo kíni o màá ṣe lo àwọn ọ̀nà adjoint yẹn láti ṣe kíni o láti fi lè ṣàwárí rẹ̀ mo ní x1 plus 2x2 plus x3 is equal to 4 tàbí equation 1 nìyẹn so equation 2 jẹ́ kíni o 3x1 minus 4x2 minus 2x3 is equal to 2 5x1 plus 3x2 plus 5x3 is equal to minus 1 kò lè rárá kí láwọn kọ́ ṣe àkọ́kọ́ ọkàn ní matrix tó ní mọ̀ pé léyìí mo lè kọ́ báyìí máa kọ́ àwọn kíni o coefficient wọn eléyìí ó jẹ́ 1 àbí 2 1 àbí kí ló tún kù 3 minus 4 minus 2 àbí 5 3 5 àbí màmá ní kíni o x1 x2 x3 so di 4 2 minus 1 I just pay matrix one máa find the inverse yẹn ní ilé ẹ wá sọ pé kí lè jẹ́ a 1 2 1
3 minus 4 minus 2 5 3 5 so yín bá tí bá ti wá in tí ń fẹ́ sí eléyìí jẹ́ tán ṣe pé mo lè ṣe kí ni o mo lè máa multiply inverse yẹn pẹ̀lú kí ni o pẹ̀lú b eléyìí tó wà lápàtún ibẹ̀ máa ti mọ́ rí kí ni o x y àti z mi yọ ó yẹ já y inverse yẹn ẹ má gbàgbé a inverse òun náà ni adjoint a over determinant rẹ̀ ẹ̀dẹ̀ má gbàgbé pé adjoint náà ní kí ni o matrix cofactor transpose rẹ̀ over determinant of a ajá sí pé mo kọ́kọ́ bùkátà láti ṣe kí ni o láti wá determinant kò lè rárá o kódà lọ́nà ọ̀nà tó yá nígbò jẹ́ pé 3/3 ni mo lè lo law of series ẹ̀dẹ̀ lè lo eléyìí tó bá ṣe kí ni o tó bá rọ̀ yín lọ́rùn láti lò fún fáwọn tí a ń sẹ́ darapọ̀ mọ́rọ̀ á láti wo fídíò lérí determinant kẹ́lì mo bá ṣe mọ́ ṣe ọ̀yà kápẹ́ wọn fẹ́ lo law of series máa kọ́kọ́ mọ́ copy àwọn kí ni o àwọn first two column báyìí máa kọ plus àbí minus so gbogbo àwọn ilé ìtànjẹ wa papọ̀ yìí pa máa multiply wọn ilé ọmọ jẹ́ 1 times minus 4 times 5 minus 20 àbí 2 times minus 2 minus 4 times 3 minus 12 1 times 3 times 3 plus 9 minus 1 times minus 4 4 times 5 20 minus 1 times minus 2 2 times 3 6 so ti yẹn tí mo ṣe lélẹ́yìí o ṣe àgbé mo tún multiply ẹ̀ báyìí mo ti multiply rẹ̀ báyìí àwọn tó wà ní diagonal yẹn mo multiply minus 2 times 3 times 5 kí ni minus 2 times 3 6 times 5 yóò jẹ́ kí ni yóò jẹ́ 36 lélẹ̀ ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí ẹgbẹ́ 20 ti kọ́ gíra wọn bá gbálà yẹn yé so eléyìí jẹ́ 9 plus 6 15 45 minus 12 so yóò mọ̀ fún mi ní kí ni 33 ajá sí pé determinant mi 33 ni so àti ṣàṣìṣe báyìí so torí 35 ló wà nínú ìtọ́jọ̀gbọ́n get 1 2 1 3 minus 4 minus 2 5 3 5 ọ̀yà ẹjẹ̀ ń lo kíní ò dáadáa fún ọ̀nbọ̀ ẹjẹ̀ tún wà ẹjẹ̀ law of series tàbá ti ṣàṣìṣe ọ̀yà òun lélẹ̀ báyìí sẹ́mọ̀ ẹ kọ́kọ́ copy first two column 1 2 3 minus 4 5 3 ẹ máa multiply àwọn tó wà ní leading diagonal ilé ọmọ jẹ́ minus 20 àbí so ilé náà tún jẹ́ kí ni 2 times minus 2 minus 4 minus 4 times 5 òun náà jẹ́ kí ni minus 20 àbí ẹ tún mi lé báyìí 1 times 3 times 3 yóò jẹ́ kí ni plus nada bí ta ti ṣàṣe lẹ́ẹ̀kan nìyẹn so eléyìí ó jẹ́ kí ni o minus 1 times minus 4 times minus 5 yóò jẹ́ minus 20 eléyìí ó jẹ́ kí ni o plus 6 tẹ́ bá multiply rẹ̀ eléyìí ó jẹ́ kí ni minus 30 so agbára yẹn yí báyìí so eléyìí báyìí minus 20 minus 20 no positive lẹ́yìn kí lè jẹ́ àtìlẹ́ yóò gẹ́ra wọn minus 15 àbí minus 20 yóò fún wa minus 35 bẹ́ẹ̀ ẹ lè lo ọ̀nà mìíràn kankan náà lágẹ̀tì o ọ̀yà ẹ gbé matrix ta ní ilé yìí ẹ já find the matrix cofactor wọn bẹ́ẹ̀ kí n gbé wá bí báyìí ẹ jẹ́ n gbé wá ọ̀yà. So ẹ rí pé matrix yẹn ni ká pé mo fẹ́ find the matrix cofactor wọn C transpose ṣe pé máa wá minor àwọn kíní ẹlẹ́ọ̀kọ̀ọ̀kan minor of 1 pé minor 1 àdílé báyìí òun náà ni pé máa clear element tó wà ní row tí wọ́n wà àti column rẹ̀ kí ló kún lẹ́ tí máa ní minus 4 minus 2 3 5 ajá sí pé lè yọ ọmọ fún mi ní kíní o minus 20 plus 6 ilé ìtọ́jẹ́ minus 14 wọ́n bí agbára èèyàn yé kéèké báyìí ọ̀yà ẹjẹ́ mú minor element tó kù minor of 1 ẹ mọ́ gbàgbé plus minus plus minus plus minus plus minus plus àbí ẹjẹ́ mú minor 2 náà kí ni minor 2 tó jẹ́ ẹ clear element tó wà ní row rẹ̀ so tí bá element tó wà ní row àti element tó wà ní column kí ló kù tí màá ní
a máa ní 3 minus 2 5 5 yóò máa jẹ́ 15 plus 10 so yóò wá bó ṣe jẹ́ bẹ́ẹ̀ so tí ń ṣe kíni o tí ń ṣe 25 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé a ní kíni a ní minus níta ṣe pé cofactor kó minus inú àti sign tí ń bẹ lókè ilé ọmọ jẹ́ minus 25 ọ̀yà ẹja mú minus tó kàn minus 1 máa tún ṣe kíni o máa clear element tó wà ní row àti column rẹ̀ kí ló kúnlẹ̀ ẹ̀jìrì row ní àti column rẹ̀ kíni o 3 minus 4 5 3 ẹ̀gbọ́n ní cofactor ló ní plus ilé ọmọ jẹ́ 9 plus 20 tí ń ṣe 29 mo bá gbálà yẹn yé kéèké bá ẹjẹ́ tún wá minor eléyìí tó kàn minor 3 sẹ́yìn pé yóò mọ jẹ́ negative ẹjẹ́ nǹkan báyìí kò tiẹ̀ mọ́ máa dàrú plus minus plus ilé yóò jẹ́ minus clear element tó wà ní row àti column rẹ̀ row rẹ̀ ní o column ní element olókùn so a ní 2 1 3 5 2 1 3 5 yóò mọ jẹ́ 10 minus 3 ẹ mọ́ gbàgbé pa ní minus inter ilé ọmọ jẹ́ kí náà minus 7 yóò mọ jẹ́ minus 7 ẹja tún wá minor ilé ìtókun element olókun so element minus 4 kí ni minus 4 jẹ́ ẹ clear row rẹ̀ àti column rẹ̀ kó kálukú sí mi màmá ní 1 1 5 5 1 1 5 5 so ti bẹ̀ positive 1 tàbí so yóò jẹ́ 5 minus 5 ilé ìtójú odò kí ni element okun minus 2 minus 2 ṣe pé sign tí ń bẹ láyé ètò negative ni o tí bá gbóhùn náà jáde ẹ clear row rẹ̀ row tó wà ní o àti column tó kún wa màmá ní 1 2 5 3 1 2 5 3 òun náà máa jẹ́ kí ni o minus 3 minus 10 yóò máa fún mi ní kí ni o 7 minus 5 ṣe pé minus 5 positive ni o positive tó wà láyé rẹ̀ element tó wà ní row àti column kí ni màmá ní 2 1 minus 4 minus 2 2 1 minus 4 minus 2 yóò máa jẹ́ kí ni minus 4 plus 4 zero lòun náà zero ni ó jẹ́ o so òun náà jẹ́ zero minus of element wo ló kún fa so mo tún ní 3 minus 3 ẹja clear row rẹ̀ náà àti column kí ni ó kún 1 1 3 minus 2 1 1 3 minus 2 òun náà jẹ́ kí ni minus into what minus 2 minus 3 tí yóò máa fún mi ní kí ni yóò máa fún mi ní 5 níparí ẹ rí pé ẹja wá minus 5 náà minus 5 ẹ rí pé positive ni ààyè tiẹ̀ tí bá parọ́ rẹ̀ àti column rẹ̀ kí ló kù tí màmá ní 1 2 3 4 1 2 3 4 yóò máa jẹ́ kí ni 4 minus 6 tí ń ṣe minus 2 mo bá gbálà yẹn yékéyéké bá ajá sí pé C transpose mi nísìn tó yẹ pé matrix cofactor mi ẹjẹ́ nǹkan sísàlẹ̀ C transpose tí ń ṣe matrix cofactor yẹn yóò máa jẹ́ kí ni o minus 4 minus 25 sorry minus 14 minus 25 29 àbí 707 707 no say 7 àbí minus 7 minus 707 kí ló kúnlẹ̀ 0 5 minus 10 ẹ má bínú C gangan lélẹ̀ C gangan lélẹ̀ ajá sí pé C transpose mi wọn náà ní pé kí n mọ jàrọ̀ row àti column yẹn papọ̀ so kí n mọ jàrọ̀ row àti column papọ̀ ìpè tá a bá jàrọ̀ row àti column eléyìí báyìí ṣe ìpè dáadáa nǹkan mi row ló wà tẹ́lẹ̀ tí n bá sọ́dá column ṣe ìpè eléyìí nísìnyí row ni wọ́n kọ tí n bá kọ ní column yóò jẹ́ minus 14 minus 25 29 eléyìí bá kan náà wẹ̀ minus 707 05 minus 10 eléyìí ní C transpose wa ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé inverse yẹn yóò mọ jẹ́ kí ni o adjoint matrix kan pẹ̀lú kí ni o pẹ̀lú determinant matrix yẹn mo dẹ̀ mọ̀ pé adjoint matrix kan òun náà ní C transpose tá a wá yẹn divided by determinant rẹ̀ ajá sí pé yóò mọ jẹ́ kí ni o minus 14 minus 70 minus 25 05 29 7 minus 10 so A inverse mi nísìn òun ló fún mi délé yìí o over kí la get fún determinant wa lókè minus 35 bẹ́ẹ̀
minus 35 ajá sí pé ọmọ jẹ́ 1 over minus 35. So mo dẹ̀ ti mọ̀ pé x mi òun ni ó mọ̀ fún mi ní kíni o a inverse multiply by b. tẹ́ bá gbàgbé ṣe pé matrix tá a yọ níbi báyìí lélẹ́yìí o a inverse mi òun láti wá ń sàlẹ̀, mo dẹ̀ ní b mi pé kọ́ mọ jẹ́ 4 2 minus 1 ajá sí pé màá multiply inverse mi nìsín. Kí dẹ̀ ní inverse mi yẹn jẹ́ 1 divided by minus 35 minus 14 minus 70 minus 25 05 29 7 minus 10. Ẹ̀rí pé tó wáyé pé 3 by 3 ni kò nira o, ṣùgbọ́n àwọn ọ̀nà tẹ́tọ́ ó ṣe kí ni ó pọ̀ ju 2 by 2 ló ń gbọ́ pé mo ti mọ̀ pé 2 by 2 ọ̀nà tó yá kánmọ́kánmọ́ wà tí mo lè fi mọ́ wá inverse yẹn. Òun náà ni pé kí n bá ti wá determinant 1 over determinant kí n mọ̀ jẹ́ element tó wà ní first diagonal kí n dẹ̀ mọ̀ multiply àwọn tó wà ní second diagonal pẹ̀lú kí ni o pẹ̀lú negative 1 pẹ̀lú negative 1. Ó yá kí ni tí a get fún b wa lókè o, ẹ̀rí pé b wa tá bá gbàgbé 4 2 minus 1 4 2 minus 1 ajá sí pé ọmọ jẹ́ 4 2 minus 1 mo dẹ̀ mọ̀ pé x mi ń sìn òun náà ni x1 x2 x3. So ajá sí pé lè ọmọ jẹ́ 1 over minus 35. Ó yá ẹjẹ́ multiply lè pẹ̀lú ara wọn yóò mọ̀ jẹ́ minus ẹ̀mọ̀ pé a fẹ́ multiply row pẹ̀lú column. Mo dẹ̀ sọ fún wa pé tá bá fẹ́ multiply pẹ̀lú row àti column pa yóò jẹ́ row column alákọ̀ọ́kọ́ yìí multiply by column eléyìí náà ṣe pé minus 14 times 4 yóò mọ̀ fún wa ní minus 56 plus column ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú column ẹlẹ́ẹ̀kejì yìí náà minus 14 àbí plus 0 0 times minus 1 jẹ́ 0 àbí ilé ọmọ jẹ́ kíni minus 24 times 4 column alákọ̀ọ́kọ́ yìí náà pẹ̀lú column alákọ̀ọ́kọ́ yìí náà so di ọmọ jẹ́ minus 100 plus 0 minus 5. Ó yá ilé náà ńkọ́ ilé ọjọ́ kíni 36 àbí so 8 àti 3 yóò jẹ́ 116. mo bá gbọ́ àlàyé yẹn yé bá so times 14 plus 14 plus 14 plus 10. So ti ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ 1 over minus 35 ilé ọjọ́ kíni minus 56 minus 14 ṣe àgbé yẹn ọjọ́ kíni minus 70. So àwọn ní minus 70 ilé ọjọ́ kíni minus 105 àbí ẹgbẹ́ tí bá ro 116 àti ilé jẹ́ 130 yóò mọ̀ jẹ́ 140 báyìí. So òun dẹ̀ sí ní x1 x2 x3 báyìí ajá sí pé x1 x2 x3 mi yóò mọ̀ jẹ́ pé kíni o ẹgbẹ́ scalar multiplication ní pé kí mo multiply scalar yìí pẹ̀lú matrix yìí ìyẹn mọ̀ jẹ́ minus 70 over minus 35 minus 105 over minus 35 140 over minus 35. Ẹbí tẹ́ bá ṣe ìtumọ̀ náà ní pé kíni x1 mi jẹ́ minus 70 over minus 35 eléyìí tí yóò mọ̀ fún wa ní kíni kíni mọ̀ fún wa 5 mélòó ló ń lọ ní báyìí 7 àbí kódà ẹ lè fi 7 gé ẹgbẹ́lẹ́ ọjẹ́ 7 10 àbí ilé ọjẹ́ 5 ajá sí pé 2 ní minus 2 àbí x2 mi minus 135 mil la máa rí nínú kíni nínú 105 3 ní so tiye so s3 bákan náà wẹ̀sán pé òun ní 140 over minus 35 kí dẹ̀ ní 140 over minus 4. So ajá sí pé x1 mi yóò mọ̀ jẹ́ minus 2 x2 mi yóò mọ̀ jẹ́ 3 s3 mi yóò dẹ̀ sì mọ̀ jẹ́ kíni minus 4. Ẹ rí pé ọ̀nà tó yá kánmọ́kánmọ́ ni tá a bá fẹ́ mọ̀ lo àwọn ọ̀nà ilé ìta ti kíni o tá a ti mọ̀ tẹ́lẹ̀. So torí àkókò mo rọ̀ wá láti ṣe àwọn kíni o àwọn ọ̀nà mìíràn àwọn oríṣiríṣi ìṣòro mìíràn ká náà gbéyẹ̀wò bóyá tó ní 2 by 2 ni àbí 3 by 3. So kí lámọ̀ ṣe òun náà ni pé kíni o bóyá tá a bá ní irú nǹkan báyìí a1x plus a2y plus a3z is equal to c1 b1x plus b2y plus b3z is equal to c2 àbí d1s plus d2y plus d3z is equal to d3. Mo ní ká má dára láàmú àkọ́kọ́ kílé ní matrix coefficient wọn a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3 so ti ọ̀dẹ̀ ní x y z c1 c2 c3.
so eléyìí ẹ kọ bí a àbí eléyìí ẹ kọ bí x eléyìí ó jẹ́ b so ti yé bá ẹ wá inverse wọn ẹ wá inverse both sides ẹ rí pé eléyìí ó fún wa ní identity ajásí pé x ní a inverse b wọn náà ń gbé kí mo find the a inverse matrix tí bá yọ mí báyìí kí n máa multiply pẹ̀lú eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ìjẹ́ tí lẹ́yìn bá yé wa ẹ rí pé tẹ bá bọ́ sí fírèmù tó kàn ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé ẹ̀kọ́ mìíràn tí a mọ̀ sí Gaussian elimination method ẹ rí Gaussian elimination method yìí o tá a bá fẹ́ mọ̀ lo matrix inversion a lè lo Gaussian elimination method o so tí bá wọn ṣàpẹ́ ta kọ́ tẹ́lẹ̀ náà ní pé ká máa jà ọ̀rọ̀ so that tí bá ti rí matrix kan yọ máa wá inverse matrix yẹn ọ̀dà bó wà ní ká pé mo tún nírú nǹkan báyìí padà a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 àbí syz mo dẹ̀ ní d1 d2 d3 so tí bá sọ pé mo mọ̀ pé mo lè kọ́ lè gẹ́gẹ́ bí as is equal to b sẹ́tí so òun náà ni pé tó wáyé pé tẹ bá fẹ́ mọ̀ lo Gaussian coefficient fún a wà ní matrix mìíràn yẹn yóò máa kọ́ àwọn kíni o matrix a yìí tá a mọ̀ sí a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 àti b so tí ó bá a máa kó wọn papọ̀ d1 d2 d3 tí a ń pè ní kíni o eléyìí la ń pè ní augmented matrix ajá sí pé kí ló dá augmented matrix wa yẹn matrix a àti b so tí àwọn àwọn náà tó yẹ pé kíni o máa fi alákọ̀ọ́kọ́ yìí lẹ̀ so tí ẹlẹ́ẹ̀kejì ń sìn máa wọ́n náà tí máa fi sọ eléyìí dòdò máa wọ́n eléyìí tí máa fi sọ eléyìí dòdò tí máa fi sọ eléyìí dòdò àgbẹ̀ tí máa fi máa ní kíni o triangular matrix ṣé ẹ mọ̀ gbàgbé triangular matrix náà ní pé kíni o àwọn matrix tó yẹ pé àwọn gbogbo àwọn element tó wà bóyá lókè leading òkè diagonal àbí sàlẹ̀ rẹ̀ yóò mọ̀ jòdò so tí bá bí a ti bá ní bí a matrix gẹ́gẹ́ bí àpèjúwe 3 4 5 so tí bá máa ní 0 0 bọ̀ 0 0 so tí ẹ worú matrix bí àpèjúwe ẹ má bínú ká gbé mọ́kọ́ 3 sí ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí nísàlẹ̀ diagonal ṣe pé matrix tó wà element tó wà ní leading diagonal nísàlẹ̀ diagonal mo ní kíni o mo ní 0 ń bẹ a máa pè ní triangular matrix tẹ bá ti lè wọ́gbọ́n tí ó fi lè dá triangular matrix yìí òun náà ní kí ká pé bá nírú nǹkan báyìí tó yẹ pé x y z ni ajá sí pé máa pé z mi sì ti jẹ́ 5 tí bá ti mọ z bọ́ jẹ́ 5 mo lè fi mọ ọmọ tí y ó jẹ́ tí bá ti mọ z àti y máa fi máa mọ tí x yóò jẹ́ bí a ká lo ẹjẹ́ fún wa ní àpẹẹrẹ kan yóò fi yé wa yékéyéké o ní táàmù ṣe ẹ̀wọ̀ ilé ìkágbé bá ní x1 plus 2x2 minus 3x3 is equal to 3 2x1 minus x2 minus x3 is equal to 11 3x1 plus 2x2 plus x3 is equal to minus 5 ẹ rí pé tá a bá fẹ́ mọ́ lo ẹ̀wọ̀n pé kápá fẹ́ lo matrix inversion pẹ̀lú ta lò tẹ́lẹ̀ ṣe pé ta kọ́ lélẹ̀ yìí kí ni coefficient yẹn 1 2 minus 3 2 minus 1 minus 1 3 2 àbí mo mú coefficient 1 àbí ọ̀yà x1 x2 x3 àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn dàdà gọ́mí tó wà ní apátún yẹn náà máa ṣe apátún yẹn máa kọ́ wọn báyìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ lo Gaussian elimination ni màá ní augmented matrix mi ní ìsìn ẹ wá ní augmented matrix wa yóò mọ kó matrix àgbà yìí sínú àti bọ̀dá tó wà lápátún yìí ajá sí pé eléyìí ní sí augmented matrix mi yóò mọ jẹ́ 1 2 minus 3 2 minus 1 minus 1 3 2 1 àbí àtẹ́lẹ̀ tó wà lápá ọ̀tún yìí kólọ̀mù yìí 3 11 minus 5 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo ní máa wọ́gbọ́n tó jẹ́ pé léyìí ó fi jódo tẹ́lẹ̀ yìí náà fi jódo tẹ́lẹ̀ yìí náà fi jódo só tí é máa tọ́ ẹ pé léyìí nìkan ni màá nílẹ̀ só tí é tí bá ti mọ̀ pé léyìí jódo ajá sí pé máa mọ z tí bá ti mọ z máa mọ y
tí bá ti mọ z àti y máa fi máa mọ x mo bí agbára yẹyẹ òun la pè ní Gaussian elimination method ẹja máa sọ òdodo pé mo fẹ́ sọ eléyìí di 0 nísìnyí ọgbọ́n olè ògbé mo lè lò láti fi sọ dàdàngọ́mì di 0 ẹ wá ronú elimination method náà mọ̀ pé lè jẹ́ 2 tí bá fi lè wọ́nà tẹ́lẹ̀ náà jẹ́ 2 á pọ́n pin náà ṣe pé tí bá ní 2 minus 2 eléyìí náà ṣe kí ni o eléyìí náà jẹ́ 0 ajá sí pé mo lè sọ pé ẹ̀já kọ́kọ́ báyìí pé 1 2 minus 3 3 kí wọ́n sọ pé row 2 minus 2 row 1 pé row 2 yìí ké máa yọ kó nu pé kí ni o 2 times row 1 ṣe pé mo ti mọ̀ pé tí wọ́n fi lè gẹ́ra wọn wẹ́ẹ̀ tó lè fi jẹ́ eléyìí fi lè jẹ́ 0 ni pé tí 2 náà bá mi báyìí kí wọ́n á máa ṣe kí ni o kí wọ́n á yọ wọn kó nara wọn ajá sí pé ọ̀nà tí 2 fi lè wà níbi row alákọ̀ọ́kọ́ yìí náà ni pé kí n multiply gbogbo wọn pẹ̀lú 2 ẹ̀dẹ̀ mọ̀ pé 0 kí n ṣàbòsí tí bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kàndé kéé pé ọyọ̀kan yìí nìkan máa multiply pẹ̀lú 2 mo bá gbọ́ yé báyẹn so ajá sí pé ọmọ jẹ́ 2 times ṣẹ̀gbẹ́ tí bá multiply eléyìí pẹ̀lú 2 ẹ̀ lè kọ́ síbi kí n kọ́ mọ̀ fi dàrú ṣẹ̀gbẹ́ ọmọ jẹ́ 2 àbí 4 minus 6 6 so tí yọ máa jẹ́ 2 minus 2 0 minus 1 ṣẹ̀gbẹ́ àtàwọn láti multiply 2 times 2 mi báyìí yóò jẹ́ 4 minus 1 minus 4 yóò máa jẹ́ minus 5 àbí eléyìí ló tún máa jẹ́ kí ni minus 1 times kí ni 2 times minus 3 minus 6 yóò máa jẹ́ minus 1 minus 6 yóò máa fún wa ní minus 7 eléyìí wá jẹ́ kí ni 11 times 11 minus 2 times 3 2 times 3 that's jẹ́ 6 11 minus 6 yóò fún mi ní 5 9 ṣe gbala yẹn yeke ẹ rí pé intervention náà ni pé kí dàdàngọ́mì ìjòdò àdúpẹ́ fọ́lọ́run ó ti jẹ́ 0 àdúpẹ́ fọ́lọ́run ó ti jẹ́ 0 ọ̀yà kí lẹ́lẹ́ òpé máa tún ṣe mí báyìí tí bá tún fẹ́ sọ eléyìí náà di 0 ṣẹ̀gbọ́n ọ̀nà tí mo lè gbà sọ di 0 náà ni pé kí n sọ pé kéléyìí náà jẹ́ times 3 ṣẹ̀gbọ́n tó bá ti jẹ́ times 3 máa lọ pé 3 minus 3 yóò fún mi ní 0 ṣùgbọ́n tí bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kàndé in tí mo ṣe fẹ́lẹ̀ mo gbọ́dọ̀ ṣe fún àwọn yòókù náà táwọn lè wá bófin kan tí máa lómi báyìí ajá sí pé mo lè sọ pé r3 minus 3 r1 yàgbé row 3 kí mo yọ kó nu 3 times row 1 ajá sí pé yọmọ jẹ́ r3 3 tàbí tẹ́ bá fẹ́ dára nílà mo tún lè sọ pé 3 r1 minus r3 nǹkan kan náà láàmà get ẹgbẹ́ tí máa bọ́ tún lè léyìí pẹ̀lú 3 times 1 3 minus 3 0 3 times 2 6 minus 2 4 3 times minus 3 minus 9 minus 1 minus 9 minus 1 minus 10 3 times 3 9 minus 5 yóò mọ̀ fún wa ní 14 mo bẹ gbálà iye yékéyéké báyìí ọ̀yà ẹgbẹ́lẹ̀ náà tún ti di 0 mo tún fẹ́ sọ dàdàngọ́mì di 0 ẹni pé ńgbà tí mo kọ́kọ́ fẹ́ sọ eléyìí di 0 kí làjọṣe tí mo lò mo làjọṣe tó wà láàrin row 1 àti row 2 ìgbà tí mo fẹ́ sọ eléyìí di 0 mo làjọṣe tó wà láàrin row 1 àti row 3 ṣùgbọ́n tẹ bá tún fẹ́ sọ ẹlẹ́ẹ̀kejì yìí di 0 ẹ mọ̀ làjọṣe tó wà láàrin row 2 àti row 1 ajá sí pé tí ó wù aṣágbárí yín sí ni pé row 1 row 2 ọ̀nà ni pé tí bá fẹ́ sọ kó lọ mú àdòdó máa làjọṣe tó wà láàrin row 1 àti row 2 tí bá fẹ́ sọ row 3 kó lọ mú àdòdó máa làjọṣe tó wà láàrin row 1 àti row 3 ṣùgbọ́n tí bá fẹ́ sọ row 3 kó lọ mú àdòdó máa làjọṣe tó wà láàrin row 2 àti row 3 sẹ́mọ̀ ìdí ni wípé tó bá yẹ pé mò ń tún lọ lo row 2 ní bíbáyìí mo ń lo row 1 ní bíbáyìí ká pé 2 yìí ni mò ń lò ṣe ìpele yìí ó ti bọ́sẹ̀ kúrò ní nọ́mbà ó ti dòdó tẹ́lẹ̀ so ká pé mo sọ pé 2 row 1 ṣe ìpé tí màá sọ pé 2 row 1 minus row 3 yóò mọ̀ sọ léyìí dòdó padà mi ì dẹ̀ fẹ́ kó jódò mọ́ ṣùgbọ́n tó yẹ pé láàrin row 2 yìí ni mo lò òun náà ni pé kí ni o kódà kọ́ yẹ pé 1 million lélẹ́yìí jẹ́ tí bá ti multiply pẹ̀lú 0 mi báyìí yóò mọ̀ fún mi ní 0 minus 0 yóò mọ̀ jẹ́ 0 padà ní tí mo gbìyànjú láti sọ lélẹ̀ yóò yí wa ní ìsìn ọ̀yà ajá sí pélé ọmọ jẹ́ 1 2 minus 3 3 àbí 0 minus 5 minus 7 5 ọ̀yà eléyìí kí ni mo wá lè lò tí màá fi ṣe ẹ̀rí pé eléyìí ní rice eléyìí ní ẹ̀wà ọgbọ́n mo lè dá kí n fún aláwọ̀kọ́ ní rice kí n fẹ́lẹ̀ kejì ní ẹ̀wà náà ajá sí pé mo lè sọ pé 4 row 2 àbí 5 row 3 ṣé màá subtract ní àbí màá yọ wọn kúrò màá add ní ọ ẹ mọ́ gbàgbé nígbà tá à ń ṣe elimination method wa
tẹ́ bá gbàgbé nígbà tá à ń ṣe elimination method wa mo ní tá a bá ní kíni o tó bá jẹ́ pé sign wọn bá papọ̀ báyà ní plus plus minus minus màá máa ṣe kíni o màá máa subtract ni bẹ́ẹ̀ tí sign wọn bá papọ̀ màá máa ṣe kíni o màá máa add ni o so ti yé bá ọ̀yà ajásígbélé ọmọ jẹ́ 4 row 2 4 times 0 0 plus 5 row 3 5 times 0 0 ẹ̀ 3 ẹ pé kò sọ 0 tó wà ń bẹ̀ kò sọ dín tí ò jẹ́ 0 mọ́ ilé náà jẹ́ 4 times minus 5 minus 20 minus 20 plus kí ni 5 times 4 20 minus 20 plus 20 òun náà jẹ́ 0 ṣe pé tá a fẹ́ ṣe náà nìyẹn ibi tá a fẹ́ gbin kókò tí hù ń bẹ̀ ilé náà jẹ́ kí ni o bẹ̀sẹ̀ ní dúró bẹ́ẹ̀ tá a bá ṣe fún táyà gbọ́dọ̀ ṣe fún kàndé yóò jẹ́ 4 times minus 7 minus 28 5 times minus 10 minus 50 yóò máa jẹ́ minus 28 minus 50 yóò máa jẹ́ kí ni o minus 78 ọ̀yà fún parí náà kọ́ 4 times 5 20 àbí plus kí ni 5 times 14 5 times 14 that's 70 ajásígbélé ọmọ jẹ́ 90 mo bá gbálà yẹn yékéyéké bá ẹ̀rí pa ti ṣe tán ìta fẹ́ wá ìta fẹ́ ṣe òun náà ni pé kọ́yẹ́ pélé jẹ́ 0 bẹ́ẹ̀ ni ó ti dòdò káwọn méjèèjì náà jẹ́ 0 wọ́n ti dòdò ẹ̀dẹ̀ mọ́ gbàgbé ìta wa ní ọmọ dọ́gba pẹ̀lú kíni o a ní ọmọ dọ́gba pẹ̀lú x1 x2 x3 ajá sí pé túmọ̀ eléyìí nìsín tàbí tí n bá fẹ́ dára mí láàmú mọ́ ẹ̀wọ̀ eléyìí nìsín ṣe pé augmented matrix ló fún mi ìtumọ̀ eléyìí tí bá fẹ́ tún kọ òun náà ni pé ká máa ní x1 plus 2x2 minus 3x3 is equal to 3 minus 5x2 mọ̀ ń kọ́ nípò tí wọ́n wà tẹ́lẹ̀ ni o minus 5x2 minus 7x3 is equal to 5 minus 78 minus 78x3 is equal to 90 ẹ pé láti bí ìbáyìí lọ mo lè mọ ní tí s3 yóò jẹ́ tí bá ṣe lápadàbọ̀ sí Abidjan ajá sí pé s3 mi ọmọ jẹ́ kí ni o 90 over minus 78 so ti ẹgbẹ́ 2 lè lọ ilé ọjẹ́ 45 39 àbí 3 lè lọ fa ilé ọjẹ́ 15 13 so yóò jẹ́ 15 13 sáà ti ṣe àṣìṣe kankan sáà ti ṣe àṣìṣe 0 minus 57 bóyá ìgbà tá ń ṣe kíní ẹ jẹ́ ká tún àwọn kíní ẹ̀ wò torí kò yẹ ká mọ̀ ní fraction so tí kò yẹ ká mọ̀ ní fraction mo ní 1 ẹ rí pé ká pín bá ní 2 r1 ẹjẹ́ tó ṣe láti bí báyìí kó lè yà bẹ̀ tí ní pẹ́lẹ́rì rẹ̀ mọ́ báyìí ṣe ìgbélé ìyàfẹ́ multiply ká pín bá ní 2r1 minus r2 yóò jẹ́ 2 times 1 2 2 minus 2 0 4 minus ilé yóò jẹ́ 5 bẹ́ẹ̀ ilé yóò jẹ́ minus 6 minus ẹ̀ pé plus ni ẹ̀ so tí ṣe ẹ̀ pé plus ni ẹ̀ ilé ọmọ jẹ́ minus ní tí mo sọ lélẹ́ yóò 2 times minus 3 minus 6 minus so plus ni ẹ̀ minus 6 plus 1 for minus 5 2 times 3 6 minus 11 wọ́n mọ̀ fún mi ní kíni o minus 5 ọ̀yà lẹ́ẹ̀kejì bákan náà wẹ̀ kágbé bá ní 3r1 gbẹ́ pélé mo fẹ́ sọ dodo tí 3 bá ti wà ń bíbà yá kan ti pín 3r1 minus r3 3 times 1 3 eléyìí náà jẹ́ 0 6 minus 2 yóò jẹ́ 4 àbí 3 times minus 3 3 times minus 3 minus 9 minus 9 minus 1 minus 10 3 times 3 9 minus yóò jẹ́ plus ajá sípélé yìí jẹ́ 14 bẹ́ẹ̀ni ọ̀yà ẹ̀yẹ̀já tún wá tẹ̀síwájú lédi rẹ̀ ṣe pé mo ti ní 0.5 ajá sípélé mo ṣàṣìṣe bíbá yìí lè jẹ́ kí ni 0.5 minus 5 minus 5 ẹ̀yà mo fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹrin dòdò ṣe pé 2 ti wà níbà yìí mo lè sọ pé 2r1 tí bá multiply lè pẹ̀lú 2 náà mo ní kí làjọ ṣe tẹ́mọ̀ lò ní ìsìn láàrin ẹlẹ́ẹ̀kejì àtàlá
ọkọ̀ mo lè sọ pé 5 eléyìí ní rice eléyìí lẹ́wà so tí ẹjọ́ fún ọ ní rice àtẹ̀wà yóò jẹ́ 4r2 minus 5r3 ajá sí pé eléyìí yóò jẹ́ 0 eléyìí yóò jẹ́ 20 minus 20 0 4 times minus 5 àbí minus kí ni ẹ minus 20 plus 50 kí ni minus 20 plus 50 eléyìí fún wa ní 30 mo bá gbọ́ àlàyé yẹn yékéyéké eléyìí náà wá jẹ́ kí ni 4 times minus 5 minus 20 minus 20 minus 70 yóò mọ̀ fún wa ní kí ni minus 90 bẹ́ẹ̀ni ajá sí pé tí bá tún kọ́ sí yóò jẹ́ x1 plus x2 minus 3x3 is equal to 3 5x2 ni yóò jẹ́ 5x2 minus 5x3 is equal to minus 5 then ìparí 30x3 is equal to minus 90 ajá sí pé láti bí báyìí mo lè mọ̀ pé kí ni o nígbà yìí pé 30x3 mi ó jẹ́ minus 90 ajá sí pé x3 mi ó mọ̀ jẹ́ kí ni minus 90 over 30 tí ń ṣe 3 yàbí so mo ti mọ̀ kí x mi jẹ́ x3 mi jẹ́ 3 mo lè sọ pé kí x3 mi ó mọ̀ jẹ́ 3 bóyá ní equation 2 mo ní equation 1 bí báyìí equation 2 bí báyìí equation 3 bí báyìí ajá sí pé màmá ní 5x2 minus 5 times 3 is equal to minus 5 yóò mọ̀ jẹ́ 5x2 minus 15 is equal to minus 5 5x2 mi yóò mọ̀ fún mi ní kí ni minus 5 plus 15 eléyìí tó jẹ́ kí ni tó jẹ́ 10 5x2 mi ó jẹ́ 10 eléyìí tó ń sọ pé x2 mi jẹ́ kí ni ó jẹ́ 2 ẹ̀rí pé mo ti mọ̀ x2 mi òun náà jẹ́ 2 mo dẹ̀ mọ̀ x3 mi kó jẹ́ kí ni ó jẹ́ 3 ṣé 3 ni àbí minus 3 ẹ má bínú minus 3 mo ti ṣàṣìṣe ajá sí pé ilé jẹ́ kó jẹ́ 15 minus ilé ọmọ jẹ́ minus 20 so tí minus 20 ní ọmọ jẹ́ minus 20 over 5 tí ń ṣe minus 4 so minus 4 ilé jẹ́ minus 3 so láti bẹ̀ lọ mo lè mọ x1 mi o ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí ìpadàbọ̀ àbíjá rẹ̀ mo ní x1 plus 2x2 àbí minus 3x3 is equal to 3 ọ̀yà ibi tí bá 3x2 àtẹ́lẹ̀ máa gbé wọn sí yóò jẹ́ x1 plus 2 minus 4 minus 3 minus 3 is equal to 3 x1 minus 8 plus 9 is equal to 3 s1 plus 1 is equal to 3 x1 mẹ́mọ̀ jẹ́ kí ni 3 minus 1 ilé ìtọ́jẹ́ 2 ajá sí pé x1 mi ó jẹ́ minus 2 x2 mi ó jẹ́ kí ni ó jẹ́ 2 x2 mi jẹ́ minus 4 x3 mi dẹ̀ sì jẹ́ kí ni minus 3 ilé ẹni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe so ilé ẹni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan sí ká di ètò náà nílẹ̀ ọ̀yà ẹ dákun àwa tí ó bá yé ní ẹ̀ẹ̀kan tá a ṣe yẹn mo rọ̀ wá láti ṣe kíni láti tẹ́tí lẹ́kọ̀ọ́ so that yóò fi lè ṣe kíni á fi lè gbọ́ yé ọ̀yà ẹ wo ìbéèrè yìí o ní episode 41 ọ̀jọ̀gbọ́n ní x1 minus 4x2 minus 2x3 is equal to 21 2x1 plus x2 plus 2x3 is equal to 3 3x1 plus 2x2 minus x3 is equal to minus 2 àkọ́kọ́ augmented matrix wa ṣe gbélé 1 minus 4 minus 2 àbí 21 so tí yé ṣe pé tó fi àtọ̀ síta láàkọ́ ní 2 1 2 3 àbí 3 2 minus 1 minus 2 àbùkátà láti dára mi láàmú ajá sí pé mo fẹ́ sọ eléyìí dòdò mo dẹ̀ fẹ́ sọ eléyìí náà dòdò bó láṣẹ mọ̀ ṣe àbùkátà láti dára láàmú yóò jẹ́ 1 minus 4 minus 2 21 ṣe pé ọgbọ́n tí mo lè sọ eléyìí dòdò náà ni pé tí 2 bá ti wà ń bíbà nígbà pé 2 wà ń bíbà eléyìí ti ní rice ẹ mọ́ gbàgbé elimination method eléyìí ti ní rice eléyìí ti lẹ́wà ẹ fẹ́ jọ fún ọ ní rice àtẹ̀wà ajá sí pé mo lè sọ pé 2 row 1
ṣe àgbẹ̀ tẹ́lẹ̀ bá ti gba 2 minus what row 2 yóò jẹ́ 2 times 1 2 2 minus 2 0 2 times minus 4 minus 8 minus 8 minus 1 minus 9 2 times minus 2 minus 4 minus 4 minus 2 minus 6 2 times 21 that's 42 abi 42 minus 3 so 39 42 minus 3 ó jẹ́ kí ni ó jẹ́ 39 bẹ́ẹ̀ ni ọ̀yà eléyìí nǹkan tá ó lè sọ ọgbọ́n tí mo fi lọ sí iná dòdò ajá sí pé 3 bá wà níbí báyìí ẹ mọ́ gbàgbé mo ní tẹ́mọ̀ sí táyé pé eléyìí tẹ́ fẹ́ sọ dòdò àjọsí tẹ́mọ̀ lò òun ni row 1 àti row 2 tẹ́ bá fẹ́ sọ ìṣirò eléyìí dòdò row 1 àti row 3 ṣùgbọ́n tẹ́ bá fẹ́ sọ eléyìí dòdò yóò mọ̀ jẹ́ row 2 àti row kí ni o àti row 3 ọ̀yà ajá sí pé eléyìí náà nísìn eléyìí ní ráìsì eléyìí lẹ́wà mo fẹ́ kánjọ ní ráìsì àti mo lè sọ pé 3r1 minus r3 3 times 1 3 3 minus 3 0 3 times minus 4 minus 12 minus 12 minus 2 minus 14 3 times minus 2 minus 6 minus 6 plus 1 minus 5 abi 3 times 21 63 no abi 63 plus 2 yóò jẹ́ kí ni yóò fún ní 65 yóò fún ní 65 ẹ̀yà mo fẹ́ sọ arákùnrin náà dòdò ẹ má gbàgbé gbogbo làjọsí ni yóò mọ̀ wà ní ìsìn yóò mọ̀ wà láàrin ró ẹlẹ́ẹ̀kejì àti ró ẹlẹ́ẹ̀kẹta so ró ẹlẹ́ẹ̀kejì àti ró ẹlẹ́ẹ̀kẹta tàbá fẹ́ dára mi láàmú náà ni pé lè ní ráìsì ilé ìlẹ́wà mo fẹ́ jọ fún ọ ní ráìsì àtẹ̀wà ajá sí pé mo lè sọ pé kí ni 14 row 2 so tiye eléyìí náà jẹ́ kí ni 9 row 3 ṣé wàá rò wọn papọ̀ àbí yọ wọn kó nara mo sọ fún agbẹ́tọ́ pé sign bá papọ̀ elimination method ẹ mọ̀ sí kí ni o ẹ mọ̀ rò wọn papọ̀ ṣùgbọ́n tí sign bá jọra wọn tí sign bá sọ̀tọ̀tọ̀ ẹ mọ̀ tí sign bá papọ̀ ẹ mọ̀ yọ wọn kó nara wọn ṣùgbọ́n tí sign bá sọ̀tọ̀tọ̀ ẹ mọ̀ rò wọn papọ̀ ajá sí pé 14 times 0 0 minus 0 times 9 0 eléyìí náà fún wa ní 0 so tí ma 14 times minus 9 nǹkan yòówù tí ọba àdìkọjá ẹja ohun tó jẹ́ 14 times 9 36 àbí 126 minus 126 òun náà jẹ́ 0 ọ̀yà 14 times minus 6 tó bá jẹ́ pé 6 nǹkan 4 òkú 2 yóò mọ̀ jẹ́ kí ni o minus 84 so tí ṣe àgbélé ọmọ jẹ́ kí ni o minus 9 times minus 5 yóò mọ̀ jẹ́ plus 45 àbí ajá sí pé kí ni minus 84 plus 45 kí ni ọmọ fún wa kí ni minus 84 plus 45 wọ́n mọ̀ jẹ́ so tí wọ́n ní 84 nísìn 45 9 àbí so ilé yòókù kí ni so ajá sí pé minus 39 ọ̀yà níparí ńkọ́ 14 times 39 so kí ni 14 times 39 ọmọ jẹ́ 14 times 39 ó jẹ́ 546 minus ẹ̀dìrà ní 546 àbí 9 times 65 ó jẹ́ 585 so kí ni 546 minus 585 ó máa jẹ́ ó náà máa jẹ́ minus 39 wọ́n á lè tẹ́lẹ̀ ikọ̀ ajá sí pé ó máa jẹ́ s1 minus 4x2 plus minus 2s3 is equal to 21 minus 9x2 minus 6s3 is equal to 39 minus 39s3 is equal to minus 39 ẹgbẹ̀tẹ̀ bá sí lá ní àtẹ̀yìnwá x3 mi yóò mọ̀ jẹ́ kí ni o minus 39 over minus 39 tí ń ṣe 1 àbí màá sọ pé kí ni o put s3 is equal to 1 bóyá ní equation 2 yóò máa jẹ́ kí ni o minus x2 minus x3 àbí ó jẹ́ 1 àbí is equal to 39 minus 9x2 minus 6 is equal to 39 minus 9s2 is equal to 39 plus 6 àbí yóò jẹ́ 45 x2 mi ọmọ jẹ́ kí ni minus 5 ẹ pé màá máa mọ
x1 pẹ̀lú tí mo ti mọ̀ látara x2 àti x3 ajá sí pé x2 mi jẹ́ -5 x3 mi dẹ̀ sì jẹ́ kí ni x3 mi jẹ́ 1 ẹja fi sí equation 1 kí dẹ̀ ní equation 1 mi sọ s1 minus 4x2 minus 2x3 is equal to what? Is equal to 21. Now my x1 is equal to s1 minus 4 minus 5 minus 2 times 1 is equal to 21 plus 20 minus 2 is equal to 21. S1 is equal S1 plus 18 is equal to 21. S1 is equal to 21 minus 18, which is equal to 3. I just get S1 minimum get kini. S1 minimum get 3. S1 minimum get 3. So eléyìí ni bí a ṣe mọ̀ ṣe ẹ rí pé kò nira rárá. So ibi báyìí ni a mọ̀ dúró sí torí àkókò. So kí ni ìtakọ́ lọ́sẹ̀ tó lọ ní ọ̀sẹ̀ tó ní wọn náà ní pé bá a sì lè mọ̀ lo matrix fashion náà wọn náà ní pé x wa tá bá ní linear equation kan tẹ́ bá matrix tẹ́ bá yọ matrix coefficient yẹn ẹ máa multiply pẹ̀lú tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì inverse rẹ̀ pẹ̀lú tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì wọn ni ó mọ̀ fún wa gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní ax1 plus bx2 plus c1 s3 is equal to d1 a2 x2 x1 plus b2 S2 plus C2 S3 is equal to D2 A3X1 plus B3 plus B2 S2 plus C2 S3 is equal to D3. Kẹ́mọ́ dára yín láàmú ẹ palẹ̀ ìkélé gẹ́gẹ́ bí kíni A1 B1 C1 A2 B2 C2 A3 B3 B3 C3 àbí X1 X2 X3 D1 D2 D3 wọ́n la lè pélé gẹ́gẹ́ bí kí lè mọ̀ jẹ́ X kí lè mọ̀ dẹ̀ sì mọ̀ jẹ́ B àyàsí pé tí máa find the inverse àwọn méjèèjì inverse ẹgbẹ́ méjèèjì màmá nírò nǹkan báyìí eléyìí ó dẹ̀ fún mi ní I àbí ajá sí pé x mi ò yọ mọ jẹ inverse matrix coefficient yẹn times b so látara rẹ̀ náà láti ṣe kí ni o láti wá augmented matrix ẹ pé augmented matrix láti bí báyìí wọ́n mọ̀ jẹ́ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 so ti yé báwọn then d1 d2 d3 mo lẹ́ máa wọgbọ́n tẹ́lẹ̀ yóò fi dìrò tẹ́lẹ̀ yóò fi dòdò tẹ́lẹ̀ náà fi dòdò so lẹ́yìn tó bá ti dòdò tán màá máa tún eléyìí kọ́ nígbà pé x1 ni x2 ni x3 ni màá máa fi eléyìí màá fi máa mọ ní tí x3 jẹ́ tí bá ti mọ x3 màá fi mọ x2 tí bá ti mọ x2 màá fi mọ x1 so torí àkókò bíbá yìí ni a ti mọ dúró sí ní ọ̀sẹ̀ tó ní ká sì mọ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run bá mọ̀ bóyá tabarẹ́ni tó ní ìbéèrè kan àbí mìíràn so ìbéèrè kan àbí òmíràn ìgbà tí ó bá sí ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run bá lọ́sẹ̀ tó ń bọ̀ a máa bẹ̀rẹ̀ láti bí eigenvalue àti eigenvector títí máa fi mọ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.